blog ń gbé gbogbo ẹ̀ spiritually sir tí wọ́n bá ń sọ irú ilé nípa ẹni tó sì wà lọ́gbà ẹ̀wọ̀n kí ló máa padà ṣẹlẹ̀ sẹ́ni yẹn. tó ń bá ń sọ irú yẹn olúwa tí wọ́n fẹ́ ṣí ìwé ìrántí kan tó bá wo Genesis 40 and Genesis 41. He said, my brothers, why are you not happy? Only I'm not happy because we had a dream last night. We had a dream last night. That pé wọ́n yọ wá kúrò láti mọ́lé wọ́n dẹ̀ gé orí wa. Wọ́n parọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà débi tó dé yẹn ni. Ṣèbí ó rántí John 8 ló yẹ kán kà fún bàbá Ìjẹ̀ṣà. Ó ní tá bá rẹ́nikẹ́ni tí ò tí ì ṣerú àgbèrè yìí rí, ó ní kó mú òkúta. Kó sọ obìnrin yìí pa. Wọ́n ní ó mú obìnrin nínú àgbèrè. Bọ̀tọ̀ ọ̀rọ̀kùnrin tó bá sùn. Jésù ní ọgbọ́n náà fẹ́ ta òun fẹ́ bá tòun jẹ́ ni o. Jésù yà fún wọn. Ìgbà tó máa di lálẹ́ obìnrin nìkan ló dúró síbẹ̀. Olóbìnrin àwọn tí mo ní kó sọ ẹ́ ló kò dá ó ní wọ́n ti lọ. The four gone. Why? Because ọwọ́ wọn ti dọ̀tí. Ọwọ́ tí wọn ló mọ́. Ọwọ́ gbogbo ẹ̀jẹ̀ wọ́n arrange bàbá Ìjẹ̀ṣà ní àtìmọ́lé bàbá Ìjẹ̀ṣà àtìmọ́lé Ọbásanjọ́ ó bára mu àtàtìmọ́lé Bọ̀dé George ó bára mu gbogbo àríjí ẹ̀wọ̀n ni àwọn ẹ̀wọ̀n tó ní dìgírì ni táwọn èèyàn wà lẹ́yìn ẹ̀ pé káṣá àbá lórúkọ jẹ́ irú Ọbásanjọ́ ń sìn ẹni tó ṣépè fún Ọbásanjọ́ bàbá Ṣódípọ̀ ló yọ àṣẹ níwájú Methodist Church lábẹ́òkúta nígbà tó Ọbásanjọ́ ṣe làwùlàwù pé kó tó kúrò láyé ó máa ṣẹ̀wọ̀n ó fàṣẹ ṣépè fún ó dẹ̀ rí bẹ́ẹ̀. tálíbọ̀ ló yọ iṣẹ́ ìdẹ tó fi lọ sẹ́wọ̀n tó lóye. Bọ̀dé George ó lè pọ̀ jù kò mọ bó tó lè bọ́ṣọ́ ó lè lẹ̀ ó yálé London State gan-an ó dẹ̀ claim Lagos kì í ṣe ọmọ Lagos State ṣebí ó rántí ọba of Lagos ó kọ́ odidi ilé fún Ògún gùn wọ́n gbà tó di time kan ilé Ògún yẹn jóná dennis fúnra ti fọ́ lójú gbogbo fìkàfìkà ti jòkó sójú kan ọmọ Ìbàdàn lọ́ba of Lagos. Akelu yìí. Fi gbogbo ẹlẹ́kẹ̀ ṣe ní ṣẹ́rí nǹkan tèmi sọ ó ti bọ́ sí Jésù ò dá àdúrà Ọlọ́run ò dá àdúrà àwọn tá ń pariwo wọ̀nyí wọ́n wà ní planet wa yìí Revelation 4 Revelation 5 and 6 ó ní àwọn áńgẹ́lì dúró síwájú ọ̀gá ògo tó ń ṣe mímọ́ ẹni tó dá Dunlop lẹ̀ tó ń kó lọ sí Ghana yẹn ṣé MDN náà ló ṣì wà ń bẹ̀ irọ́ ó ní ẹ̀ṣòdodo ẹ̀yin ìjọ mímọ́ Celestia wá wọ́n ní ìjọ mímọ́ látọ̀run Church of Adọ́run rí then Methodist tún wá wọ́n ní method la máa fi sọ̀rọ̀ yìí o ìyẹn ni túmọ̀ Methodist so tàbá kan bọ́ ọmọ bàbá bára wa sùn tí ò bá ti bọ́ sí gbangba Methodist náà ni then tó bá dẹ̀ tó wo ìjọ àgùdà ṣé wọn túmọ̀ ìjọ àgùdà a ti lè fi ṣàkísọ́rùn wá o a dẹ̀ lè lògbàdì ìyẹn náà pè ní ìjọ àgùdà Anglican then tó bá dẹ̀ tó wá wo Catholic wọ́n ní Roman Catholic Church ìjọ yìí o akọ̀ọ̀mùsèré wá sí Áfíríkà ní o Catholic ló ní o owó tá a bá ti rí ń bí wa máa kó padà sí Catholic o ní ọ̀hún o ẹnu yín ò gbọ́dọ̀ kàn o gbogbo ìjìbìtì bọ̀dọ̀jọ́ wò la fẹ́ gba irọ́ gba òtítọ́ gbọ́ ó ní òtítọ́ ló dá ìjọ mímọ́ tó fi ránṣẹ́ sásí ayé pé tá a bá pe òun lẹ́ẹ̀kan òun yóò sì dáhùn ṣùgbọ́n ìwọ ìkà olè àti ọ̀lẹ àti agbéraga àti aláìnífẹ̀ẹ́ mọ̀ dájú pé kékeré nínú ẹ̀ṣẹ̀ kò lè súnmọ́ bàbá fìwà àtijọ́ rẹ̀ sílẹ̀ irú ọdún yìí sì wọ́n ti fún wa láàyè láti ṣe nǹkan tuntun bó ń sùn jù tẹ́lẹ̀ tètè bó bá lò lè ṣe lébùrà tẹ́lẹ̀ kúrò lábúlé Ẹ̀gbá kó lọ máa ṣàgbẹ́rù ní my 12 lọ sí kára kó lọ máa bá wọn já màlúù wọ́n fún ẹ lówó náà only little drop of water make a mighty ocean bọ̀ kó ṣe wá forí lérí dìímù kó fi lérí CAC kó wá máa gorí òkè káàkiri bí ọ̀kẹ́rẹ́ ẹ̀wọ̀n mi àtúkà wọn lára wọn náà lórí òkè wọ́n wà lórí òkè ń bẹ̀ wọ́n máa rìn káàkiri wọ́n mú òkiri yí wọn ká bí ẹni tó fẹ́ ṣe olúgbodò àbí kíní kan kí lẹ níbo la bá dúrà dé then Romans 8 verse 26 ó ní a kò mọ bí a ṣe ń gba àdúrà ẹ̀mí mímọ́ ló máa ń ràn wá lọ́wọ́ then James 4 1 to 5
ó ní ẹ ti gba àdúrà ṣùgbọ́n èmi ò ní jẹ́ kó bọ́ sí nítorí pé ẹ fẹ́ lò fún ìfẹ́kùfẹ́ ara yín. ọ̀rọ̀ àbájì sánsìn tó bá tẹ̀ wá láǹfààní àti get nọ́mbà yín tó pè yín ǹjẹ́ ọ̀nà wà tẹ́lẹ̀ fi ràn lọ́wọ́. mo ń ràn lọ́wọ́ mo ń gbàdúrà ẹ nọ́mbà ẹ wà lórí ibẹ̀ yẹn mo sì fowó ọdún ránṣẹ́ sí ọmọ mi ni òun ni ò gbọ́rọ̀ dúró sí London ó kọ̀ dúró sí London ó kọ̀ London ló ti sọ̀kalẹ̀ wá rí wàhálà yìí ṣe bẹ́ẹ̀ mi àti ẹmu gàrí ó lọ ra ìfúnpá. olóhùn nílé gan bì ó sọ. mo tún ní kó gbé limousine mi ó wà níbẹ̀ yẹn kó lọ máa fi ṣe rẹ́ńtà mo ní limousine láti 2014 jọ̀rọ̀jọ̀rọ̀ wà bẹ̀ yẹn mi ò wọ́rí mi ò tẹ̀ ṣírí. so àìgbọ́nà ló fa gbélé báyìí. ẹ̀sà jọ̀bọ̀ nǹkan tó bá mọ̀ ọ́n jẹ náà máa fi bẹ́ẹ̀ tiẹ̀ ibi yìí ń sin kẹ́nìkan ní òun wá gbàdúrà ó kó pankéèkì sójú ìyẹ̀pẹ̀ kànga ló ń ṣe makeup kò lè wọnú bí gbàdúrà even wọn tẹ̀tí máa sọ́sọ́ rẹ̀ bá ilé máa jẹ́ gbalẹ́wọ̀ lùsọ̀lẹ̀ wọn wọ trọ́sà wá síbi yìí mi ò dẹ̀ jẹ́ kí èèyàn wa mọ́tò wọnú ọgbà yìí láti wá ṣìnà torí mi ò ní gbogbo wọn ayé nìwọ̀n yẹn mo ti kọjá ẹ̀ onu wọn ayé àṣekínni àbáyé lọ ṣebí 1999 ìyàwó mi ti lọ sí Dublin tó lọ dúró tàwọn ọmọ mi ṣe bóri tó wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó gẹrun tó dàbí school girl kò sẹ́ni tó yọ lẹ́nu bàbá nípa ìdúkùdù mi ò nípa láàrin àwọn ọmọ mi ọdún méjì náà fi jura wọn mo sá lọ Canada mi ò mọ torí tó bá rí ilé ìdúkùdù ọmọ àṣọ Yorùbá ìfúnra ẹ. ẹnu sọ̀rọ̀ ẹ ó yá lórí náà. tó kí bàbá ìṣàmà retí ìdáǹdè láìpẹ́ pẹ̀lú bóyá ń gbàlú ẹ̀ káàkiri. mo ń gbàdúrà wọn máa tó filẹ̀ mo ń tẹ bọ́dọ̀ àti Yínká Grandson tó wà ní London mi ò lè sùn lọ́jọ́ kan kí n má gbàdúrà àwọn méjèèjì Adéyínká Grandson kí ló yẹ kó máa tẹ̀lé Tinubu káàkiri ń sìn orí ẹ̀ pé dànù àkọ́bí ọmọ Yorùbá ni Yínká Grandson but kó pè mí èmi náà bóyá èmi mo ṣe mí dé ẹ̀bùn torí mo ní kó pè mí sí Amẹ́ríkà but bá ṣe mí sára wa dóbi di pé set up ló fi débi tó wà yẹn gbogbo ọ̀rọ̀ tó sọ náà ló ti ṣe yìí bó bá Yínká Grandson àti Fẹlá kò sí yàtọ̀ àti bàbá lọ́ọ̀yà Ondo yẹn. Fẹ́mi Fálànà. no Gani Fáyemí o lè compare Fálànà pẹ̀lú ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì bó ṣe rí nìyẹn. ẹ sà lẹ́yìn